nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sùn wọn fún wọn lówó. Ọ̀tẹ̀. Ìsí gbogbo eléyìí léde kó lẹ̀ báyìí. Àdé? Pẹ̀lú nǹkan tí mo dẹ̀ ń wòye ìbọ̀rọ̀ àgá ni mi ìṣó pé anybody wà nínú ilé yìí o. Èsì èèyàn nulẹ̀. Kò sí anybody nínú ilé. Kó má jẹ́ pé òun Sàámú sọ ó fẹ́ múṣẹ́ o. Ṣé bọ̀dà Sàámú ò mí ni ṣọ́lé mí ni ṣe? Èmi ni kíni. Kí Sàámú bá pọ̀ máa ṣe kíní kan máa ṣe o. Ó máa ta léyìí. Á lè tà bó ṣe wí yẹn. Abájọ àgá nítorí mo rí ìdí ara o tó sáré kọjá níwájú ilé wa. Ó sáré kọjá. Kí lè dé? Tó bá tẹ pé ìmọ́lẹ̀ wà tí wà tọ́kadà ẹ má disappear ni o. Sàámú kábọ̀. Lọ má tẹ pé o. Sàámú kábọ̀. Tí yín bàjẹ́ ogun burúkú rè. Sàámú. Kí ni? Má bínú. Ìsí dédé ilé yìí wà lẹ̀. Orí ọ̀tá bíi báwo? Orí yín tó ti bàjẹ́ yẹn. Àyọjúràn tó ti báyé gbogbo yín jẹ́ yẹn ẹ̀ríran wò lọ́jọ́ kan. Ṣé àkóyẹ kẹ́ ẹ̀ ti dé kú? Ọlọ́run yọ yìí ẹ̀bà ti dá sí. Àsí tí ò bá máa wá sáré mọ́ mi afẹ́ sáré wá gbà báàgì lọ́wọ́ mi ìwọ ò bá ti dájá. Wà á bá sáré tú mi ìdẹ̀ni mọ̀ pọ̀ tẹ̀ ló ti dájá mi ìkú lè dà mọ̀ pẹ̀lú àjọjúràn òṣì. Sàámú èsè èèyàn kankan nulẹ̀. Kò lè sẹ́yìn kankan nù bí mo ti sọ fún ọ pé mi ò fẹ́ rí èèyàn bí ni ẹ rí nǹkan tí mo kọ sí bí ni. Àwọn ò lẹ́. Mo fẹ́ tà lẹ́yìn mo fẹ́ tà dánú ìtọ́ bá bí dà nínú wọn kó wá síbí mo dìídì sọ fún wọn ní ojú wọn ni mo ṣe tẹ kọ́lẹ̀ mo tálẹ̀ ní gbogbo wọn kó sì dànù ìtọ́ bá wá bí dà tó bá wá fẹ́ dẹ̀jà kó padà wá síbí nínú wọn kó kàn da epo ìkọjá ó máa nọlẹ̀ ni. Sàámú. Ó máa nọlẹ̀. Má gbọ́ kó bá jẹ́ Sàámú yé mi mọ̀ látọdún yìí ti pẹ́ ènù oògùn Jésù rò ní. Èmi ológun. Ológun. Ogun tí ò jẹ́ ewé ẹ̀ ló bá kú kan bọ̀dà ga ni ẹ máa ń ṣòṣì ayé yín máa rún sí mi lọ́wọ́ mi máa fara hàn yín tán nítorí sí finish èmi ayírọ́bìrò apàmlọ́mlọ́mlọ́ ọmọ tóbi kí ni ó kó àyà tóbi kí ni ó gbé ìdí tóbi kí ni ó wọ̀ abẹ́ tóbi kí ni ó ṣe ní tí bá bínú tó fún ẹ̀ tí mo tálẹ̀ tó bá bí dánú yín kó dà kọjá bọ̀dà ga ni tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ti mọjọ́ ku yín àbẹ́fẹ́ nọlẹ̀ lójijì kẹ́ ẹ máa pọ̀ kàkà kú ẹ̀yin ẹ dà kọjá. Sàámú. Tẹ́ ẹ bá dà kọjá tẹ́ ẹ bá nọlẹ̀ ẹ má pè mí Sàámú. Jẹ́ kí n lọ jáde èsì kìíní kan èèlò ògùn. Oore Sàámú mo dá kọjá oore mo tún padà yìí. Wọ́n bá bẹ̀yìn náà ẹ dà kọjá lẹ́ẹ̀kan sí. Ẹ nọlẹ̀. Èsì jọ lẹ́ẹ̀kan èsì kìíní kan ò nù ògùn. Tọ́ bá bí ìyá yín tó ti kú tá a lọ ṣòkò yẹn tọ́ bá bí wọn dà ẹ dà kọjá lẹ́ẹ̀kẹta tọ́ bá bí dà lọ́lọ́run. Sàámú kò ní kìíní kan lórí o tún débi Jésù lásán rò ní ẹnì kìíní kan. Ẹ dá méjì kọjá sáàkùn torí mo láìkì yín ni sáàkùn ìfẹ́ tí mo ní sí yín ló fà tẹ́ fi ṣe ògbélé tẹ́ ṣe lémi lẹ̀ ẹ̀ dẹ́jà fún ẹ̀rí ìrànwọ́ má ta léyìí o ẹni máa rà lọ́wọ́ mi ó ń bọ̀ lẹ́sẹ̀ àwọn developer ni wọ́n máa ra ilé ẹ̀rí tí mo kọ ni ó ń lọ nìyẹn ẹ má dẹ́jà oṣù o ẹ advice àwọn ọmọ wèrè yẹn o ìtó bá dẹ́jà nù wọn tó bá wá síbi tó bá dà kọjá ó kú kóró nìyẹn o ìwọ wá bí ìkòkò ló wà ń bẹ̀ ẹ̀yà jọ jáde owó òsì ní kò fi gbà owó òsì ní kò fi ìwọ náà sáré dà kọjá olórí burúkú ìwọ náà ṣubú ṣé torí ìfẹ́ tí mo ní ti gbà ó yá gbẹ́ ilẹ̀ ń bí nǹkan kan wà tí mo fẹ́ ṣe síbẹ̀ sí rí mọ́ rí mọ́ bẹ́ẹ̀. Sàámú jẹ́ ká ṣe sùúrù. ẹgbà bí bó ti ti. Yéèrò. sẹ́yìn lẹ tì ní tí n bá gbé gbàjú fún yín ọpọlọ yín á yí mi lọ́wọ́ kọ́lá á yí. Rábì ló Sàámú. ẹ ṣubú. máa káfẹ́ yẹn kó lọ́kàn yẹn máa kúkú oró dànù ni pẹ̀lẹ́ ìjà tẹ̀ dá yẹn.
fi sí gbogbo ilé ìbáyìí torí Ọlọ́run Sàámú pẹ̀lú wàhálà rẹ̀ kó tún pé káwá ṣe níbí ìbáyìí kábà Sàámú Sàámú Sàámú. mo kó fìrí èèyàn kan nù wọ́n bẹ̀ yẹn ni tí ẹ ò bá bàjẹ́ ní ká nínú wọn ló kó sì wá síbí. èso fẹ́ fi jígà ṣe báyìí. mo fẹ́ fi fọ́ sọ́kèwé yìí ni sọ́kèwé yìí ni mo fẹ́ fọ́ dànù mo fẹ́ kí gbogbo ògbẹ́ yẹn mo fẹ́ kó sóòkì síta kó jáde síta kó máa ṣàn ní gbogbo lẹ̀ irú bẹ́yìn ṣe débi tẹ̀ ń dẹ́jà tó bá lọ jẹ́ pàrọ̀ náà wà ń bí wọ́n á máa lo ráìtì pé àwọn ti gbé bírí wọ́n á wá sílẹ̀kùn mo fẹ́ kí ìgbẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rùn sí wọn kọ́ lè mọ̀ pé mi ò fẹ́ kí wọ́n wá bí ìmọ̀ rárá o ni mo fẹ́ fọ́ kínní ni. Sàámú má ṣe bá a ìwọ rò pé o fẹ́ ta lé yìí ẹni bá máa ra lé kó bá pọ̀ ń fẹ́ go round kó bá débi kó rí gbẹ kí gbogbo rẹ̀ ti fọ́nká ṣé á lè kówó lè ẹnì kówó lè. látọ̀dún tí mo ti mọ̀ yín first time tẹ bá sọ̀rọ̀ tó kí ni mi ò rò débẹ̀ inú tó ń bí mi ni mi ìfẹ́ rí wọn mọ́ rárá ni ojoojúmọ́ ni kò máa fún mi ní wàhálà ni èèyàn jẹjẹ ni mi tó bá bomi sí mi lẹ́nu mi ò lè sọ̀rọ̀ ẹnu mi síta ó ní òrè bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi lè sọ mi ní sọ láyé ẹnu mi mo bò yìí. Sàámú má bínú tó wá rí àwọn ọmọ yòówù yìí wọ́n ti mú ẹbí ọmọ ìyá bàbá rẹ̀ àwọn ọmọ yìí ń pè ẹnu lè. ọmọ ìyá síta jà Sàámú ìjà wèrè ni ọmọ ìyá síta ni tí bá bù sí yín láàrin orí ó máa pín yà ni tẹ́ ẹ bá dẹ́jà epo ṣé ẹ máa dẹ́jà jígà ẹ dẹ́jà wò kó lè ràn yín kó lè gbàgán ni kó lè ràn yín kó lè ràn yín Sàámú má ti bá ọwọ́ ìbẹ̀ láti bí ọwọ́ n kò dẹ́jà. bá ṣe tẹ́ bàbá mi dá sí ti yín máa bá yín. mo ti mọ̀ bẹ́ẹ̀ sórí kórìí ẹ ti dàrú lẹ́nu pé kò gbẹ́ hò kó dẹ̀ kí kòkò bọ̀ látẹ̀kan òun ló dúró síbi tó wà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ òṣì síbẹ̀ ó yìí ń ṣòṣì àbí wà á ríran wò ó yìí máa dáná sí kòkò yẹn tó wọn máa jò tí gbogbo bíi máa gbaná èyí tẹ̀ǹdẹ̀ ìjà tẹ̀ǹdẹ̀ èpò kọjá lẹ́sẹ̀ṣẹ̀ máa mọ orú èèyàn tí mo jẹ́ gangan èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ ríran wò ṣe kíákíákíákíá ṣó nǹkan ló dé má tẹ̀ mọ́lẹ̀ kó má bàa dọ̀fẹ́ káì ṣe mí lóore ṣe mí lóore kò ní bàjẹ́ fún ẹ wọ́n ní white ọ̀rọ̀ pọ́tọ́ra pọ́tọ́ bí ọ̀ka ilé ọ̀rẹ́ o ó ní iye àwọn èèyàn ti ń béèrè mú èjù sí orí WhatsApp mi báyìí orí status mi báyìí àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní béèrè ní èlò ní àmọ́ torí kó jẹ́ pé developer ni wọ́n láti ibi tó ti bẹ̀rẹ̀ lẹ́yìn lọ́hùn òun ló débẹ̀ yẹn má kí ẹ nípa fẹ́ǹsì gbogbo nípa fẹ́ǹsì olódé ọ̀kan yẹn ilé 8 o lè kọ́ síbí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ àwọn ilé yẹn tí pálọ̀ máa wá kéré tí wàá máa wò pé ẹ̀jọ̀ tó rọ̀ ṣé kitchen rí àbí pálọ̀ mi ò mind toilet fi sínú kitchen. Bùrọ̀dá Sàámú kí ni gbogbo eléyìí tó. káìkàkà má kí ẹ gbogbo eléyìí tó ń rí nílẹ̀ yìí má bẹ̀rù nípa ẹ̀ ó ní purpose tó fi wà ń bẹ̀ àwọn wèrè tájọ́ ń gbélé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn yọ̀ṣí bí àwọn ìdí ara àwọn pẹlẹbẹ orí burúkú tó ti kó bá bí ni ṣọ́ọ́nù gbogbo nǹkan tó ń wò yìí kó kú lọ kárùn lọ ni so má bẹ̀rù ẹ̀ rárá. ok. ṣáà lè wo round. ẹ jẹ́ ká ẹ já wo round má kí ẹ ó ní obilobilo kólúbòlú kíkúrẹ́ kété lórí ẹ̀ ó nìyẹn ó yá dà kọjá má wọ̀rí gbábi tó bá wù ẹ́ mo ti ré kọjá má bọ̀ tẹ̀ kọjá tiẹ̀ kò sí problem yín pé wọ́n bá bí yín dà ẹ yọjú síbẹ̀ ẹ gbọ́dọ̀ kú yín nìyẹn. orin àgbàlá láre oríṣiríṣi opportunity olówà nínú ilé o rí bí atẹ́gùn àlàáfíà kan ṣe kọ́kọ́ fẹ́ sí ẹ ó fẹ́ wá atẹ́gùn oríire nìyẹn òun ló dé gbogbo bí ẹ̀yìn yẹn pátápátá dé gbogbo bí ibẹ̀ yẹn ilé yẹn nìyẹn òun ló fẹ́ mo sọ fẹ́ kó fẹ́ gan. ṣe ara ẹ̀ náà ni gbogbo mi. ara ẹ̀ ní oníwèé sọ pé o lè kọ́lé mẹ́jọ síbí tó dẹ̀ máa dúró kò ní dandan kó ní car park sọ́kèwé yìí ara inú ilé náà ló wà o orí pé sọ́kèwé yẹn 1 2 3 4 5 6 7 orí kó bí méje ṣọ́kè tí sọ́kèwé bá ṣe pọ̀ tó nínú ilé náà ó tún máa ń hàdì mọ́ owó inú ilé tó máa ra inú ilé sí ó máa make sense gan-an ó tún nìyẹn ibẹ̀ yẹn relaxation something ibẹ̀ yẹn lè wà fún ṣẹ́ni olórí burúkú ni yín mo rí yín o ṣé mo ní kí ẹ má débí ẹ má wọrí
bí relaxation ni ibi ìwà fún. lọ́wọ́ ọ̀tá mi. lọ́wọ́ ọ̀tá. báyìí. téèyàn ti máa gbádùn dáadáa. àwọn ọmọ lè máa ṣeré pẹ̀lú náà. kéèyàn kò ṣe. bí o mọ construction yẹn owó kan ó ní wo orí pé ta yẹn rí. ẹ̀yin gan sọ̀rọ̀ bí engineer fúnra orí pé mọ́tò ẹ nìyẹn. ẹ ti plan ẹ. mọ́tò ẹ nìyẹn. okay. ó kọjá ibi tí mọ́tò yẹn wà. ó dé side bẹ́ẹ̀. bẹ́ẹ̀ oh. Are you feeling it? Yeah. Oh, okay. ó wà okay. Yeah. No problem. Fine. jẹ́ kí n mú ẹ lọ sí gbogbo àwọn yàrá yẹn kó kàn gbọ́ àwọn yàrá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. yàrá mélòó ló wà mẹ́. yàrá 1 2 3 4 5 méje ni yàrá tèmi náà kọ́ special torí bíi toilet kékeré kan wà nínú yàrá tó dọ̀ mí náà. o ní tí ń fi dàbí ẹ̀ ń suit. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni òun la kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣíjà kan ni ọwọ́ kan ni o mo ti hot cake ni o mo ti rí bẹ́ẹ̀. kó o tètè mọ bó ṣe máa rà kíákíá kó tó di pẹ́lú mi tún yọwọ́ sí o hot cake ni o. ok bọ̀dá Sàámú kò sí problem èló lè wá fẹ́ ta lẹ́yìn sìn. 85 million naira. 85 million naira ní ilé ní títà asking price. ṣé gbogbo ilé tó wà ní street pátápátá. ṣé o mú mi ṣe léde wo ni kọ́tà gbogbo street kò sẹ́ni tó wà láyé tó lè ra Dangote ò lè ra gbogbo street mi street ọba community 85 million lélẹ́yìí tó eléyìí lẹ́ǹtì 85 million naira ní asking price ó nìyẹn. 85 gbogbo ilé. ok no kò sí problem àwọn dọ́kúmẹ̀ntì ilé nǹkan. dọ́kúmẹ̀ntì ẹ̀ wà ìkan wà lọ́wọ́ mi ìkan wà lọ́wọ́ ìyá tí ó gbélé fún mi àti ìtò wà lọ́wọ́ mi náà ló wà lọ́wọ́ ìyá yẹn bẹ́ẹ̀ ni pé mi ní landlord ni. tó wà lọ́wọ́ yín ló wà lọ́wọ́ ìyá. ìyá tó ní ilé gangan ìyá tó gbé bíi fún mi ṣá dọ́kúmẹ̀ntì kan wà lọ́wọ́ ẹ̀ ìkan wà lọ́wọ́ tèmi bọ́tì tó wà lọ́wọ́ ẹ̀ náà ló wà lọ́wọ́ mi. ok making sense. ẹ jọ̀ọ́ mo máa ní ìdá tí rí ìyá yẹn. kò ní ìdí kẹ́ ẹ rí ìyá èmi àti ìyá close gan ọ̀rẹ́ lèmi àti ìyá ohun tí bá ti sọ ó ní ìyá sọ àbí báwo lèmi àti ìyá ṣe rí. màá gbé gbàdú fún yóò. ọ̀rẹ́ ni wọ́n yóò táìtì báyìí. àṣé mi ò mọ ìyá àbẹ́mi àti ọjọ́ débẹ̀. àjọ débẹ̀. ṣé ìyá ní kí n talé àbọ̀ ní kí n talé. yes wọ́n ní kí n ta yes. wọ́n ní kẹta. èmi máa ní ìdá tí rí ìyá yẹn ó wà very important yes. ẹ lè rí ìyá yẹn. why. ìyá yẹn ló pa bàbá ẹ. kò dẹ̀ mọ̀ torí ogún ló ṣe pa bàbá kò dẹ̀ mọ̀ kí bàbá yẹn ti wíìlì bíi fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bọ̀tá ti yọjú yẹn lọ́dọ̀ lọ́ọ̀yà ti cancel ẹ̀. lọ́ọ̀yà ti bá yín cover ẹ̀. lọ́ọ̀yà ti bá wa rectify gbogbo ọ̀rọ̀ pé wọ́n pààyàn ẹ má worry. bọ́dá Sàámú ìgbà tí mò ń bọ̀ tí mo béèrè yín àwọn jẹ́ kó máa yé mi pé ẹ ti lé gbogbo àwọn tó wà nínú ilé ẹ ti lé gbogbo wọn kúrò wọ́n á wọ̀ pé why ṣé tẹ́yẹ dá wà nílé ó pè yín ṣó pè yín náà ẹ jẹ́ ń sọ fún yín ṣé mọ̀ pé àwọn tenants yín tẹ́ lé kúrò nílé yìí tó bá ní kọ̀kọ̀ tí rent ẹ̀ sì ń read nínú wọn tó bá gbé yín lọ court ẹ má jẹ̀bi o yes ẹ má jẹ̀bi ó máa gbé yín lọ court ó máa bá yín ṣẹjọ́ ó máa win ní ó máa gbé nílé yìí for 1 year lọ́fẹ̀ẹ́ láì san 1 naira developer ni mí lóòótọ́ ló yẹ kí n wá síbí mo ti wọ pé báyà something tó máa ṣe kíní ẹ wá kó gbogbo kíní ẹ kù sílẹ̀ ẹ gbé pọ́ ẹ gbé kòkò ẹ gbé epo ẹ tá sí gbogbo lẹ̀ ṣé mo pé nínú àwọn tẹ́ lé kúrò nílé yìí tó bá ṣe fídíò gbogbo nǹkan tẹ́ kó síbí tí kọ̀ọ̀kan bá ṣe lọ́la ó lè sọ pé vodo lẹ lò fóun ó dẹ̀ máa gbé yín lọ court kẹ́ẹ̀bọ̀n IG ẹ̀wọ̀n ni ọmọlẹ́yìn lẹ́fìn kọ́ ṣe now ẹ jẹ́ kí n bá yín sòtọ̀ ọ̀rọ̀ ṣe rí lẹ́yìn mi ì wá síbí láti wá ra lé o èmi ò nílé kankan tí mo fẹ́ rà àwọn pípù yẹn ẹ rọra lọ pé wọ́n padà kí gbà wọ́n padà sílé o kẹ́ ẹ sẹ́tù gbogbo anything tó bá wà láàrin yín àmì kébìlì now ẹ máa gbọ́ tó bá wù yín ẹ lè pè yàn mí kí n kúrò bí kẹ́ lọ tà tó bá gbé yín lọ court ẹ̀wọ̀n lẹ fi ń ṣeré. bẹ́ẹ̀ni sẹ́wọ̀n olówó ni ẹ lọ wáyọ̀ mi fún. wá bí èmi rò pé èèyàn gidi ni ẹni mo rò pé ẹni tó wà òkè gidi ni ẹni èmi lòun advice òṣìlè lọ́wọ́ ó lówó ni. mo ń bá yín sọ̀tọ̀ mo láìkí mo yín sọ fún mi. filẹ̀ ṣé o mọ̀ di ara rí. kò sí problem. o mọ̀ di ara. ìdí ara rẹ. olórí burúkú ọdún ẹni di ara sáwá wèrè àṣìírè o lè lọ gbalẹ̀ fún di ara kó lọ gbalẹ̀ fún bìkan olóṣì burúkú ó tún máa ṣépè fún mi kò sẹ́ńtò ojú ẹ̀mí ẹ náà ṣe máa rà lẹ́yìn máa rà máa dẹ̀ post ẹ̀ wípé sold out ó ti ranjú mọ́ di ara wọ́n ti jọ ṣe mí tí ó lè lọ gbalẹ̀ fún ta tó lọ ní kó gbé mi ni. Sàámú òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ yìí ọmọkùnrin yìí sọ yìí Sàámú jẹ́ ká ṣe sùúrù sọ̀rọ̀ yìí wà nílẹ̀ yìí. òótọ́ ọ̀rọ̀ wo ló wà mẹ́ òótọ́ ọ̀rọ̀ òṣì wo ló wà nínú gbogbo òṣì tó ń bá mi sọ yìí kò sẹ́ni tó lè bá mi sọ máa padà tálé ní mi sọ bẹ́ẹ̀ má tálé tó wọ̀ bá ara ẹlòmí ara. Sàámú n kò fẹ́ gbé wà wá fi ẹ̀. gbé wà níbo ni ẹ.
ibi ọmọ ń gbé wa ẹ̀. ẹ fẹ́ gbé àwa fẹ́mi lẹ́wọ̀n. kò wí bá. àbí ẹ ríran wò. bro Saamu ọwọ́ mi báyìí. Ali pẹlẹbẹ ó ń pè ní pẹlẹbẹ àbórí ẹ ti bàjẹ́ orí ẹ ti dàrú bó ṣe wà yẹ àṣìírí ìtọ́ bá bí dà nínú yín ni mo sọ ìtọ́ bá bí dà nínú yín ẹ padà wá sínú ilé yìí. o ti yá àṣì o ti ṣá kò ti tó wá náà àti mo lé yín kúrò nínú ilé wo bójú ẹ ṣe rí ojú ẹ ti dàbí ẹni tó sọ bàbá lù tó wá wá bàbá ẹ káàkiri ní picnic wo ìwọ náà lọ wá ọkọ fẹ́ àṣìírí ni ẹ lọ wọ ọkọ fẹ́ èyí tó bá lè rí fẹ́ ó mọ̀ bóyá torí inú ilé tó wà ló ṣe rọ́kọ̀ fẹ́ ó mọ̀ bóyá torí ẹ̀ ni tó bá jó ògùn ni lọ ṣe tó bá jẹ́ bọ́ọ̀lì lọ gbé wo rán máa wo o ti rí wo gbogbo lẹ̀ mo ti wọ́n lẹ̀ káàkiri tiẹ̀ ti bá ẹ má bẹ̀ máa fọ́ ojú ẹ̀ mọ́lẹ̀ máa fọ́ kí ló ṣẹlẹ̀ fóònù wo àbòrí àbábá bó ṣì dẹnu kó gbàjọ kó gbà kínní. mo fẹ́ tàbí. Saamu wò aya rẹ mo fi balẹ̀ fún ẹ yìí. rajà ni ẹni sòrò ẹ dá gàrí sórí ni. kó dá gàrí sórí. ṣé ewu rè. ewu wa o. ẹ̀ ń fẹ́ ewu dọ̀bálẹ̀ fún mi. báwa o. Saamu má bínú dáríjì àwọn ọmọ yìí ọmọdé rẹ̀ ń ṣe wọ́n dáríjì wọn má bínú Saamu má bínú. ẹ lọ pé wọn wáyé tó bá ti láyàánú wọn tó bá ti lè dà kí ní ìkọjá tí nǹkan kan ò bá dẹ ti ṣe kó máa padà wá gbénu ilé. mo mọ̀ pé o tún lè ṣe é ju ti ìgbàanì lọ. mo mọ̀ pé tún lè ṣe ju ti ìgbàanì. omi kì í ṣe kúrú ṣé kò yẹ kán ronú àwọn tá a máa gbàbẹ̀ kọjá tá a gùn. àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọba. ó dà pé ṣé mi ni mo ń gbọ́rò pé ẹsẹ̀ kan ń tẹ̀lé. gbọ́pọ̀ dàbí pé ẹsẹ̀ kan ń tẹ̀lé bí mo ṣe ń lọ. èmi kọ́ ló dùn mo dùn kódà kó jẹ́ ẹ̀bọra olóńtẹ̀lé mi nínú community. ogun èṣù ni láyé mi á ṣe kí ni àwo tó o bá jẹ́ ní spirit yọjú sí mi then you know who I am. jẹ́ tún gbọ́rò kéèyàn kan tẹ̀lé mi wàhálà dé bàbá yóò sì lára nì. bàbá pásítọ̀. kẹ̀lẹ́ ṣíkú kẹ̀lẹ́ ṣíkú kẹ̀lẹ́ inú ń kó mi ooo inú ń kó mi mi lè fẹ́ máa tọ́lẹ̀tì nínú igbó mọ́ lọ́ọ́ máa ti jẹ́ kéèyàn rí kólúwẹ̀ bẹ̀rẹ̀ kí nǹkan náà mọyàn lábẹ́ kí ló dún mẹ́ẹ̀. ìyá tún tọ́lẹ̀tì àtúnfèwé táǹbà. ara mi dẹ̀ wálẹ̀ wọ́ kò dá kí ló máa kó yan bàbá wa lágbáà ní. ta lélẹ̀. pẹlẹbẹ. ìwọ rè kí ló ṣẹlẹ̀ jẹ́ kí nǹkan kan yé mi o
jẹ́ kí nǹkan kan yé mi o kó o tó ṣòfò. Ìgbà tí mò ń bọ̀ láti inú community mò ń gbọ́rù ẹsẹ̀ tó ń tẹ̀lé mi bọ̀ lẹ́yìn ṣé ẹsẹ̀ ẹni. That's àwọn èèyàn ni mo rìn bọ̀. Ẹ jọ mà ẹ jẹ́ kí second one náà kò ṣe kí ni kò yé mi. Ìgbà tí mo dénú bí inú yẹn kó mi mo wá ní mo fẹ́ lọ tọ́ílẹ̀tì ṣé ò ń gbọ́ àbórí mi ńgbà yẹn náà. Mo gbọ́ mo dẹ̀ tẹ̀lé yín débi báyìí. Mo wọ inú bí mo fẹ́ wá tọ́ílẹ̀tì bí mo fẹ́ wá gbọ̀nsẹ̀ mo wá bọ́ ṣòkòtò ṣó rí mi náà. Sàámú a ní gbogbo ẹ̀ ni mo rí in fact ṣòkòtò méjì àti pátá kan lẹ́wọ̀ bẹ́ẹ̀ ṣe bọ́ ṣòkòtò àkọ́kọ́ tẹ bọ́ ti kejì tẹ tó bọ́ pátá tẹ̀wọ̀ sísàlẹ̀ gbogbo ẹ̀ ni mo rí. Orí náà pé pátá rẹ̀ dì í mo wọ̀. Mo rí. Orí pé danger ló wá ń di mi. Mo rí ẹnu mo rí bẹ́ẹ̀ ṣe lóṣù tẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tẹ yàgbẹ́ tẹ tún já ewé tẹ fi nù di gbogbo ẹ̀ ni mo rí. Kí ni mo kó sínú pátá tó rí. Bọ̀dá Sàámú ìròyìn tá fojúbà mo rí lè mo rí long jia àti Boris méjì. Pẹlẹbẹ. Bọ̀dá Sàámú. Orí jia mi. Mo rí. Ó dẹ̀ rí Boris tó wà lábẹ́ jia. Pẹlẹbẹ orí jia mi àti two Boris. Bọ̀dá Sàámú ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgó yìí. Ṣé o lè yá ohun tó rí ṣé o lè yá. Bọ̀dá Sàámú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bí báyìí kò lè clear tó ti bá yà. No yà anyhow. Ewu tẹ bá sọ bẹ́ẹ̀ tẹ bá sọ pé anyhow Bọ̀dá Sàámú mo rí nǹkan mo rí Bọ̀dá Sàámú ẹ kì í sí bẹ́ẹ̀ Bọ̀dá Sàámú ẹ wo bó ṣe gùn lélẹ̀. Ṣé bẹ́ẹ̀ máa tó bí a kò mú wa láti ṣáìdì. Bọ̀dá mi. Ṣé bẹ́ẹ̀ tó. Ẹ wo bóyá tí bá délé kí n farabalẹ̀ yà fún yín mo kàn mékè tí ẹ rí lóòótọ́ mo rí Bọ̀dá Sàámú ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgó yín ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wò. Kí ló ṣe. Bọ̀dá Sàámú. Pẹlẹbẹ. Bọ̀dá Sàámú. Pẹlẹbẹ. Bọ̀dá Sàámú. Kí ló ṣe. Ṣé o lálàáfíà. Bọ̀dá Sàámú mo lálàáfíà. Ṣáyé ò ti rún báyìí. Bọ̀dá Sàámú ayé mi ò rún. Bó ṣe ara mi ń mú ara mi ń mú. Bọ̀dá Sàámú ara mi ń mú. ara tèmi náà mú mi kí sáré bọ́ ṣọ́. Má bọ̀ sọ mi ò lè ṣe inú gbó mi ò lè ṣe inú gbó gbogbo bí wọ́n ṣe rí mélòó mi lè rí mi. Ara mi dẹ̀ mú fún àṣà nísùrù ara mi dẹ̀ jù wá nísùrù jẹ́ ká délé. Bọ̀dá Sàámú. Jẹ́ ká délé. Bọ̀dá Sàámú. Pẹlẹbẹ. Bọ̀dá Sàámú. I will do it. Jẹ́ ká délé. Ẹ ṣọ́. Bọ̀dá Sàámú kò séyàn bí. Bọ̀dá Sàámú ìbájá ṣe nǹkan tàbí ṣe bí kò séyàn kankan bí báyìí. Yàrá ó dẹ̀ lóra lórí ìjókòó nígbà látàárọ̀ ó dẹ̀ fi wá sílẹ̀ ó dẹ̀ mọ̀ pé Bọ̀dá Sàámú là ń béèrè mo ti sọ fún ẹ náà and it's about the community. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín náà kí ló ń pè yín ṣé Bọ̀dá Sàámú jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé tí mo máa pọ̀n sẹ́yìn ni ẹ ti béèrè wọn mo ní wọn ò sí lé kí lẹ tún fẹ́ kí n sọ. Jẹ́rẹ̀ máa ní sùúrù náà ẹ máa ní sùúrù kó tó béèrè lọ́wọ́ yín kò tí ì pọ̀ jù náà àbí ibẹ̀ náà là ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ kò wọlé ẹ máa ní sùúrù àbí tẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀ lè rí àti pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bíbá iná nìyẹn kò lè dùn mí bóyá lè réyàn gidi tó lè jáde sí wa a máa béèrè Bọ̀dá Sàámú lọ́wọ́ àbí kí lẹ fíìl. ṣeré pọ̀rọ̀ àgọ́ lẹ́yìn sọ jáde lẹ́nu sí so èmi ò kí ń ṣèyàn gidi kò sí wàhálà ṣeré yàn gidi tẹ wá ń dúró dè yín. ó máa wá jáde síta àwọn sọ bí tí Bọ̀dá Sàámú wà fún èmi ò tiẹ̀ ráyè tí. Hello Bọ̀dá Sàámú. Hello Bọ̀dá Sàámú. Hello Bọ̀dá Sàámú. Mo ti sọ pé n travel. Bá tí mo ti tètè gbé ibi gbà wọn tí òun náà. Pẹlẹbẹ afẹ́rẹ́ yín ni. Hello Bọ̀dá Sàámú. Kí n pè yín padà. Wọ́n bá yín sọ̀rọ̀. Kí lè sọ ẹ má bí yóò rẹ̀ jọ Bọ̀dá Sàámú làkàrà. Tí bá ti ṣe pé ẹ̀kọ́ ọdún méjì, Bọ̀dá Sàámú ó sì yẹ ẹ máa lọ. Bọ̀dá Sàámú ti travel mọ̀ sí around. Ṣé mo kùnrin lẹ́yìn ẹ̀rẹ̀ tó wọ ẹ máa lọ pẹ́jọ tó dà lọ. Àwọn olórí burúkú tó ti lọ. Kí ló fẹ́ ṣe? Mo sọ fẹ́ máa kọ́ ọmọ tàbí ọ̀rẹ́ yìí. Ìṣòro ni kò yẹ kó. Tó mú ẹ
ẹ̀gàn bẹ́ẹ̀ ni ṣó mú ẹ̀gàn bẹ́ẹ̀ ni mo máa gò ẹ̀rọ ọmọ Argentina ni ó ti rìtáyà kó ní fútbọ̀ àbí kí ló ń sọ. agro ohun tí mo fẹ́ tó ní bíbélì báìbù kí ni báìbù mo fẹ́ ka bíbélì mo fẹ́ ka bíbélì ibi tí mo ń wọ̀ lọ mi ò kọ́ bẹ́ẹ̀ inú òkùnkùn ni mo ń wọ̀ lọ ó máa kò sí iye torchlight tó lè rí inú òkùnkùn tá a lọ wo bí kò sí kí no flow tó máa rí inú abẹ́ kò sí 4.2 tó lè tàn síbẹ̀ tó máa rí gọ báwo bíbélì jẹ́ kí n ka bíbélì lọ kò sí kan tí mò ń ṣe tí mi ò kí n ka Psalm 23 ni mo fẹ́ kà. jẹ́ kí sáré kàkà tó bẹ̀rẹ̀ Olúwa ló ń ṣàgùtàn mi èmi kì yóò ṣaláìní ó mú dùbúlẹ̀ nípa pọ̀pọ̀ tútù ó mú lọ sí àwọn ọmọdé lákẹ́kọ̀ọ́ ó tún ọkàn mi lára ní òun lọ sí àwọn òdodo rẹ̀ nítorí òun. kó dẹ́ Sàámú bó ṣe mú ẹ̀ka ìnáwó bó ṣe mú ẹ̀ka ìnáwó ẹ̀ mú ìgbà tí wọ́n bá wà láwùrọ̀ ni báìbù nìyí nínú gbogbo nǹkan tá a lè ṣe yìí kí ló kún báìbù pẹ̀lú nǹkan tá a lè ṣe. ó ti disturb mi mo ṣe máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni Olúwa ló olùṣàgùtàn mi èmi kì í ṣaláìní ó mú dòbílẹ̀ ìwà pọ̀ kó tútù ó mú lọ sí àwọn omi dákẹ́ rọ́rọ́ ó tún ọkàn mi lára ó mú lọ sí àwọn olú rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí èmi tilẹ̀ rí láàrin àforífojì òjijì ikú èmi kì í bẹ̀rù bì kan. kó dẹ́ Sàámú ẹ̀ka ìnáwó. Irú àlá wo lélẹ̀? Irú àlá wo lélẹ̀? Ẹni tá a jọ ń gbélé. Ṣé kò ń ládé orí ni? Ìwọ náà kí ni mo rí yìí? Bọ́dá Sàámú ni mo wá lálàá rí. Ọlọ́run bọ́dá Sàámú dé ṣòro mú. Kí ni mo ṣe máa ṣòro ayé mi báyìí? Bọ́dá Sàámú tàdé sọ ilé léyìí. Mi ò lálàá rí kí n rí wọn lójú àlá mi. Mo wá jàjà lálàá. Mo wá rí bọ́dá Sàámú. A jẹ́ pé nǹkan tó mọ ìsọ òótọ́ ni o. Orí ẹ̀dẹ́ wo nílé ìbá ìwọ̀n yìí máa ṣe? Báwo yìí fẹ́ ṣe ayé mi báyìí? Orí olórí burúkú yọ síbí. Torí ti bọ́dá Sàámú yìí, ó kọ̀ kókó kúrò nílé. Olórí burúkú nídìí òfò tó lóyìn dí ara yẹn náà. Torí ti bọ́dá Sàámú yìí náà kó kúrò nílé. Báwo yìí fẹ́ ṣe ayé mi láàrin ogun yìí báyìí? Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán mo fún wọn lówó. Bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá. Ọlọ́run ayérayé agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín. Torí pé ń gbọ́ tiwa ní gbogbo ìgbà ẹ gba ẹ̀yìn wa. Àmín. Gbogbo ògo ẹ túbọ̀ máa gbà ó. Àmín. Ká máa yìn ín lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. 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 Ẹ̀yin Olúwa lógo. Ẹ dìde ẹ jókòó. Ẹ ṣègùn ní pásítọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣègùn ní pásítọ̀ sọ bẹ́ẹ̀. Nǹkan tí ẹ ń sọ yẹn gangan kò yé mi dáadáa o. Mo fẹ́ kẹ́ sọ fún mi gangan báyìí. Dáàdì, mo ti pé mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Mo mọ̀ pé ẹ ti sọ fún mi tẹ́lẹ̀, ṣùgbọ́n ojú wa ti jọ ríra wa báyìí. Ẹ tún ṣàlàyé fún mi kí n lè understand dáadáa. Okay, Sister Deborah, ẹ jọ̀ọ́ ẹ yẹra fún wa díẹ̀. Okay, sir. Okay. Dáàdì, mo lálàá wípé ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin mi àti bọ́dá Sàámú. Ó dẹ̀ deep gan-an débi wípé à ń ní nǹkan papọ̀ lójú oorun. Lójú oorun ti yín? Bẹ́ẹ̀ni.
àti bọ̀dá Sàámú. Bẹ́ẹ̀ni. Exactly. Àjọ. Okay. Ó dáa. Pẹ̀lú bí ẹ ṣe ṣàlàyé àlátẹ̀ ńlá yẹn. Bẹ́ẹ̀ni, Daddy. Ìtumọ̀ tí mo lè rí sọ fún yín lórí àlá yẹn rèé o. Ṣé rí irú àwọn àlá báyìí lọ́pọ̀ ìgbà àwọn ìtumọ̀ ẹ̀ ó máa ń yàtọ̀tọ̀ síra wọn. Ṣé rí eléyìí tí ẹ láì bọ̀dá Sàámú tẹ́ ẹ ríran sí yẹn èèyàn gidi ni wọ́n o tí gbogbo wa mọ̀ dáadáa bẹ́ẹ̀. Wọ́n jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ gbogbo àwọn tó wà ládùúgbò tí wọn ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe ẹnikẹ́ni. Ó wá ṣe é ṣe kó jẹ́ wípé oore ńlá kan fẹ́ ti ọwọ́ bọ̀dá Sàámú yẹn wá sọ́wọ́ tiyín. Òun ló jẹ́ kẹ́ ẹ rí irú ìran yẹn sí wọn. Mi wà ní fẹ́ kí ẹ kúrò ní sàkání wọn kí á tiẹ̀ lè fi mọ ìtumọ̀ àlá yẹn gangan. Dóò kò síbi tí ẹ lọ torí Ọlọ́run ò ní bá yín débẹ̀ o ṣùgbọ́n ìyẹn dúró sí sàkání wọn. So ká wá mọ kí ni tí àlá yẹn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Daddy, get nǹkan tí mò ń sọ. Daddy, nǹkan tí fẹ́ sọ yìí ó máa yà yín lẹ́nu. Rí ní rí pé ó máa wà okay tí èmi àti bọ̀dá Sàámú tá bá ń fẹ́ra wa. Ìta pẹlẹbẹ. Sá. Bọ̀dá Sàámú. No. Kì í ṣe pé ó máa wà okay. Kò lè wà okay. Ẹ̀yin sísá pẹlẹbẹ àti bọ̀dá Sàámú kẹ́ máa jọ no. Àwa lọ́bì kan ni mo rí yín bí mo ní kí. Bọ̀dá Sàámú orí òkè Ọlọ́run lẹ tún wọ bàtà yìí gbà. Kíni àkọlà lórí òkè ni káàkọlà lórí òkè ni ilẹ̀ tẹ́lá lọ́wọ́ bàbá Múfútà o ìjẹ́ ìsọdórí òkè ṣé mo bọ́ bàtà ń béèrè àti ẹ bá dẹ̀ fẹ́ máa sọ ẹ má máa yẹ̀yẹ́ mi lójú àwọn ọmọ kéèké yìí o ẹ má máa yẹ̀yẹ́ mi o pẹlẹbẹ ó mú olive oil ni wọ́n dòróró sí ẹ lẹ́nu ni àbí ẹsẹ̀ wa kórè kí ló tó ń pọ́nnu la kí ló ṣe kí ló wá ṣe ń bí. Àbò orí dájé ẹlẹ́jẹ̀ àì. Sọ bẹ́ẹ̀ sẹ́yìn àti pẹlẹbẹ ń tà mí oge ni àbí kí ni ìtumọ̀ eléyìí ṣé ẹ fẹ́ sọ fún mi ni ẹ fẹ́ sọ kò sí wàhálà ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́ bàbá ló bá padà parí ẹ̀ ó dá mi lójú. Wọ́n ní ojú ọ̀rọ̀ ló lékè òbí ojú bàtà ló lékè odò èmi ni máa lékè ẹ olórí burúkú ọmọ. Wèrè ọmọ ó ti ṣẹlẹ̀ ṣe lé wọn gbó wọ́n ní kó ka bíbélì ó sì bíbélì ká wọ́n ní kó kẹ̀wé àwọn ọba wèrè ká bá kúkú. Ó ti tún àṣírí ẹ̀. Èmi ni màá lé ẹ kó lórí òkè tẹ sanwó ẹ̀ tán. Ṣe rí nǹkan báyìí. Pásítọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé lóòótọ́ bọ̀dá Sàámú ní wọ̀nrọ̀wọ̀nrọ̀ lára wọ́n dẹ̀ like mi tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àbúrò tó tẹ̀mí pẹ̀lú wọn bá ń fẹ́ra wọ́n mọ̀ pé love wọn máa ń conquer everything mo máa ń gbogbo wọ̀nrọ̀wọ̀nrọ̀ yẹn ó máa kúrò lára wọn bọ̀dá Sàámú ò bad now tí bá fẹ́ wọn ò bad. Sista ó bad o Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣòfò ẹ̀mí gbogbo nǹkan tẹ̀yìn àti dádì ń sọ bẹ́ẹ̀ yẹn látàárọ̀ ni mo gbọ́. Sister Deborah a ní kẹ́ ẹ yẹra fún wa ẹ yẹra tán ẹ yẹ etí yín. Ẹ má bínú dádì. Jésù Kristi. Pẹ̀lẹ́bẹ ṣé ò sí nǹkan ipò ìjáyà lọ́pọ̀ mí kí ló dé sí ò sí nǹkan. Lójú yìí. Pẹ̀lẹ́bẹ. Ọ̀rọ̀ kan wà lókàn àyà mi. Mo wá rò pé àgbàlagbà ohun mo lè lọ bá tí mo lè sọ fún tó máa bá mi fòye gbé. Mo ronú kan bọ̀dá Gani. Bọ̀dá Gani agbájẹyẹ ni wọ́n.
Ngbò wá rí báwọn. Yọ̀ṣíbí ńkọ́. Yọ̀ṣíbí bíi ti báwo. Àgbà iṣẹ́ náà ni ti Yọ̀ṣíbí yẹn. Àti pàpọ̀ lójú ẹ̀yin. Ọ̀rọ̀ tí mo wá bá yín sọ yìí, ọ̀rọ̀ yẹn tábọ́ lórí burúkú ààrẹ. Ó dáa. Sáwo kí ni sí ọ? Olójú ẹ̀yin. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé téèyàn àti èèyàn bá ti ń gbélé, like bóyá tó jọ ń gbélé kan náà, bóyá tó ti pẹ́ tó ti lò some years together. Ẹ jọ̀ọ́ ṣó ṣeé ṣe kéèyàn máa develop feelings fún ẹni yẹn? Ó ṣeé ṣe. Ìgbà tẹ́ bá wúra yín lẹ wúra yín. Ṣé kí n wá sọ nǹkan kan fún ọ? Kódà lè jọ sọmọdé, kẹ́ ẹ jọ dàgbà. Kẹ́ sì mọ́ wúra yín lásìkò, kẹ́ ẹ mọ́ fẹ́ra yín tẹ́ fi dàgbà. Kó sì jẹ́ pé ńgbà tẹ́ bá dàgbà tán, lẹ́ẹ̀tọ́ mọ́ nífẹ̀ẹ́ ara yín, ẹ jọ bára yín sọ̀rọ̀. Bó bá wọ́ọ̀kì ó wọ́ọ̀kì nù, bí ó sì wọ́ọ̀kì kò wọ́ọ̀kì náà ni. Bẹ́ẹ̀ ni. So yẹn ni pé mi ò ṣe mistake, pé mo ní feelings fún ẹni yìí. Rárá o. Okay. Pẹlẹbẹ, ọkàn máa ta mọ̀, ta lẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan. Olójú ẹ̀yin. Ǹjẹ́ tí mo lè parọ́ fún ọ? Ó dáa. Ó dá Sàámú ni o. Ní n ò gbọ́ dáadáa. Sàráfà àbí kí ló pè? Sàráfà bíi ti bá wọn. Mo ní bọ̀dá Sàámú. Bọ̀dá Sàámú tó jọ ń gbélé. Ní sùúrù ò pẹlẹbẹ. Bọ̀dá Sàámú tẹ́ jọ ń gbélé yín. Ó ní ẹni tó ń sọ. Àwọn ní. Ẹ wo kí n má tán yìí. Mo ti nífẹ̀ẹ́ bọ̀dá Sàámú of recent mi dé mo kọ́ tó fà á. Mo kàn ṣàrí pé ìfẹ́ bọ̀dá Sàámú ń gbèrú sí lọ́kàn mi. Mo dé mo tí mo máa ṣe mo ṣe ní kí wọ́n fọ̀rọ̀ yẹn lọ yín. Bóyá nǹkan tí mo ń ṣe bóyá ó make sense àbí kò make sense. Ẹ wo ìtàn yìí mo nífẹ̀ẹ́ bọ̀dá Sàámú. Mo ti nífẹ̀ẹ́ wọn gan gidigidi. Mo tẹ̀ tí ẹ wo mi tí mo yẹ lè sọ. Sọ̀rí níbi tá a dé. Ntẹ́mi ó sọ fún wọn ni pé tó bá ti jẹ́ ń tọ́wọ́ ẹlẹ́dàá rẹ nù. Dírọ́ mọ̀. Bẹ́ẹ̀ ni ọmọ tó ṣe tó bá gbọ́ tèmi ìwọ ni kó ọmọ wojú ṣe. Mo wojú ẹni kankan o. Bẹ́ẹ̀ ni báyìí ni kó o ti gbójú rẹ sókè. Mo wojú ẹni kankan tó bá ti jẹ́ ń tó wọ ọ̀nù. Ẹ mọ̀ fẹ́ ra yín kò sí nǹkan kan. Kí ni? Olójú ẹ̀yin. Èyí ò ní kó ọlọ́kàn sókè. Nǹkan tí ò tó nǹkan. Ṣé pé mi ò ṣe mistake mo nífẹ̀ẹ́ bọ̀dá Sàámú? Rárá o. Ọ̀sà ṣiṣẹ́. Tábàjọ́ ń fẹ́ra kò sẹ́nibọ̀dí tó máa bú. Gbójú rẹ sókè mọ́ gbọ́n tẹ́lẹ̀ gan bá wí. Mo jẹ́rìí yí àìwò ẹ ṣe gan-an. Ẹ ṣe gan-an ni mo dúpẹ́ ọmọ rẹ̀ yín bálágbára Ọlọ́run. Àmín. Ṣé pé kò sí mistake mo fẹ́ nífẹ̀ẹ́? Kò sí pé kò sí nǹkan kan. Èdè ṣó pẹ̀lú gbogbo nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí. Ìdí àrà. Ọmọ pé rọ́ ló kọ mi. Ọ̀rọ̀ mélòó ni wọ́n wàá sọ fún ọ tí wọ́n mọ̀ parọ́? Ibi ìmọ̀ wà tí pẹlẹbẹ ti wá bá mi tó lóun nífẹ̀ẹ́ bọ̀dá Sàámú gan-an pé kò sí ní tóun ò lè ṣe tóun ò fi fẹ́ wọn. Níyẹn pẹlẹbẹ náà lẹ́ni ta rò pé òun nìkan ló ní làákàyè jù ní gbogbo ilé wọn yẹn. Ẹ tilẹ̀ dúró náà kí ló wà lára bọ̀dá wèrè yìí gan tán ṣe láwọn fẹ́ fẹ́ ẹ.
Ìwọ gọgọgọgọ ló ní làákàyè. Tí wọ́n bá ní làákàyè ni, ta ni wọ́n rí tó gbé nínú ilé bọ̀dá Sàámú yẹn tí ayé ò padà la bàskẹ́ṣì. Ta ló rí? Wo ọ̀rẹ́ wa náà láti ọ́fíìsì ló gbàdélé bọ̀dá Sàámú. Ṣáyé ò padà la bàskẹ́ṣì báyìí. No wáyé ẹ wò ó. Pẹlẹbẹ. Nǹkan tí ò rà máa jẹ́ kó san. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ wọ ẹ̀yin ọ̀rẹ́ máa rí yín létà. Ìdí àrà wá mọ́ tí ì lọ. Torí pẹlẹbẹ kan mo ṣe pè ọ́. Wá kò lè gbọ́. Kò fẹ́ gbọ́. Ṣẹ̀ṣẹ̀ ń bá sọ ni. Ṣẹ̀ṣẹ̀ mo ní kò lè gbọ́. Àhámú kan community púpọ̀. Ìwọ ẹlẹ́dàá mi lórí pé wọ́n lọ sọ fún bọ́dà Sàámú. Olórí púpọ̀ lọ́tọ́ fún pẹlẹbẹ yẹn dà. Pẹlẹbẹ sórí páláyé bàjẹ́ ni ẹ́. Sórí pé ṣòfò dànù ẹ̀dá ni ẹ́. Ìwọ ló bá olójú ẹ̀yìn wọ́n láìkì bọ́dà Sàámú. Ní bọ́dà Sàámú tó jẹ́ pé torí ẹ̀ ló ṣe ń ní mi lára nínú ilé yìí tó máa jẹ́ kí a mọ̀ pé ìwọ kẹ̀ kí olùfẹ́ fi bọ́dà Sàámú ṣe bọ́dà Sàámú kì í ṣe spẹ́kẹ̀ àṣẹ pé irọ́ ló ń pa wo bí irọ́ ló pa. Sórí feelings ìwèrè tó ní fún bọ́dà Sàámú yẹn ó máa bẹ́tà kò lè tẹ̀lé dànù sí torí kò lè work gbọ̀kọ̀gbọ̀kọ̀ oníranù kò ní ìkan ló máa rún wọn. Ọ̀dẹ̀. Ìdí àrà ó bá mi nínú ilé yìí ni. Kò dẹ̀ sí nǹkan tí wọ̀ àbí anybody máa ṣe. Bọ́dà Sàámú tó ń sọ yẹn máa fẹ́ wọn. Kò dẹ̀ sí nǹkan tí anybody yín máa ṣe sí. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.